kábíyèsí olódùmarè ọba tó ní gbogbo agbára lọ́dọ̀. Olúwa ìwọ la ké pè o, má jẹ́ a wáyé lásán, má jẹ́ a wáyé asán, má jẹ́ a wáyé bẹ́ẹ̀, má jẹ́ a wáyé mánéèjì. Olúwa ṣàánú fún wa. Gbogbo àwọn aláboyún ayé Ọlọ́run bá a sọ̀rọ̀ nírọ̀rùn. Gbogbo àwọn tí wọ́n ń wojú ìwọ Ọlọ́run fún ọmọ rere, fọmọ àánú ta wọ́n lọ́rẹ, fọmọ àbùkù ta wọ́n lọ́rẹ, síjú àánú rẹ wò wá. Má jẹ́ akákùrún bí iṣu, má jẹ́ akákùrún bí èlùbọ́. Olúwa ṣàánú fún wa. Dúró tì wá. Wọ́n lẹ́nìkan ẹ̀rọ ọmọ lẹ́yìn ejò. Ọlọ́run ṣàánú fún wa, jáwọ́ ọ̀rọ̀ ọmọ gbẹjọ láyé. Ọmọ ẹyẹ kì í bẹ́yẹ dalẹ́, má jẹ́ tí wọ́n rí bẹ́ẹ̀. Ọmọ àṣá kì í bá ṣá dalẹ́, má jẹ́ tí wọ́n rí bẹ́ẹ̀. Ọmọ ejò kì í gbẹ́jọ dalẹ́ o, má jẹ́ tí wọ́n rí bẹ́ẹ̀ o. Olúwa, ọmọ tí bá ní dalẹ́, ọmọ tí gbẹ̀yìn tẹ́yìn ṣe òun ni kò fún wa. Èyí tó ti fún wa Ọlọ́run má pa á mọ́ wa lọ́wọ́. Àmín. Ẹ̀yin alábíamọ, òun ni àjò tí mo mú wáyìí, èyí ní bá wí o. Ọbọkùnrin wí, ó bóbìnrin wí. Ẹyẹ náwó kọ̀tọ́mọ́, ìṣòro yìí pọ̀ láyé. Wọ́n ti fẹ́ lòmí ìjẹun débi tọ́lá pẹ̀rẹ̀. Orúkọ mi ní Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó lè jẹ́ gbà àkọ́kọ́ tó kọ́ gbọ́ mi, tàbí wọ́n ti gbọ́ mi láti bí ọdún 7 sẹ́yìn lórí rédíò ni, lórí tẹlifíṣàn ni. Òdú ni wá àwa kì í ṣàìmọ̀ fólókó. Bẹ́ẹ̀ nìkan bá ní bàbá ọgbọ́n lòun, tẹ́ ẹ̀ bá ti gbọ́ ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Ayédáre kì í ṣèmi. Ohun mi ò yàtọ̀, bẹ́ẹ̀ bá mi pàdé lójúkorojú, mo ṣe ń dún kokoko yìí náà ní màá dún kákáká o. Á dára fún wa. Ẹ lọ́ọ́ bá mi wá èso pẹnápù. Àwọn ará Bẹ̀nẹ̀ wọn a máa pè é ní anana, èso anana. Pẹnápù ni wọ́n ń pè ní anana. Ọ̀yá ẹmu, ẹgẹ dàsí kòkò. Ẹ lọ́ọ́ wá kánbílálà, ẹ fi díẹ̀ sí. Ẹ bá ti fi kánbílálà díẹ̀ sí, ẹ wá ayù lọ́pọ̀lọpọ̀, àlùbọ́sà ayù ẹ kó sí. Ẹ wá wá igi sínámọ̀, àwòrán rẹ̀ lẹ́ ń wò yìí, bẹ́ẹ̀ dọ́jà ẹ̀ rí rà lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ẹ bá ti ní igi sínámọ̀, ṣé mọ̀ pé àwọn igi kan bẹ̀ tó jẹ́ pé àwọn ìlú tọ́lọ́run kó sí ọ̀pọ̀ rẹpẹtẹ. Irú bó ṣe jẹ́ pé mọ̀ríngà ọ̀pọ̀ nílẹ̀ wa ń bì, tó sì jẹ́ pé kí là ń pè kọ rẹ̀ ọ̀pọ̀ ní Cameroon, kí là ń pè kọ igi yìí, kí lè kọ tiẹ̀ tí jẹ́ ọ̀pọ̀ ń bẹ̀. Ginseng ọ̀pọ̀ ní Cameroon rẹpẹtẹ ni. Kò sì fi bẹ́ẹ̀ sí ní Nàìjíríà wa yìí, ẹ̀rí nǹkan báyìí. Ọlọ́run ọba ó ní àwọn ibi tó pín àwọn ewé kọ̀ọ̀kan sí, tó jẹ́ pé ó sì wọ́n níbòmí bó ṣe rí nìyẹn. Sínámọ̀ yìí nínú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àti ìkọ́ṣẹ́mọṣẹ́ tá a kẹ́kọ̀ọ́ lórí ẹ̀, a rí i pé sínámọ̀ yìí ó wúlò gan-an ni. Tẹ́ bá ti wá pa á pọ̀ báyìí, tẹ́ mú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tẹ́ kó pọ̀ mọ́ra wọn, tẹ́ sè é. Èso anana yìí tá à ń pè ní pẹnápù, mo ní ẹ bẹ́ẹ̀ sí kòkò, ẹ fi kánbílálà, ẹ fi díẹ̀ sí. Tẹ́ bá ti fi kánbílálà díẹ̀ sí, mo wá ní sínámọ̀ yìí wípé ẹ kò sí, pé ayù lọ́pọ̀lọpọ̀, àlùbọ́sà ayù lọ́pọ̀lọpọ̀, mo lẹ́ kóhùn náà sí. Ẹ wá sè é, omi ògì là á fi sè é. Tá a bá rí omi ògì, o lè lómi gidi náà kó fi sè é o, o lè fi sè é o. Ọ máa wá mú lóòrèkóòrè. Ìwọ tínú rẹ̀ ń kùn, ìwọ tí nǹkan oṣù rẹ̀ ń yọ̀, ìwọ tó jẹ́ pé inú kíkan ní ń dàn ọ́ láàmú, tàbí inú rẹ̀ máa gbóná, ẹ máa mú. Ọlọ́run olóòní sábàbí iṣẹ́ yìí dáa gan ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti lò, wọ́n ti bá àánú pàdé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti lò, wọ́n ti jẹ́rìí agbára Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti lò, wọ́n ti rá àánú gbà láti pàṣẹ rẹ̀. Iṣẹ́ yìí dáa gan ni. Gbogbo owó bẹ́ẹ̀ ni ògbóbi lọ́wọ́ yín, ẹ lọ́ọ́ ṣe, ẹ rá àánú gbà. Ìwòsàn ló wà fún. Tẹ́ bá ti ṣe, ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó dáa gan ni o. Fún ìtẹ̀síwájú, fún àǹfààní ẹni tí ń wá oyún, oògùn ọmọ ò sí o, má jẹ́ nìkan tán o. Oògùn ìwòsàn ló wà. Àrùn tí bá ń yọ ọ́ lẹ́nu, òun látọ́jú ẹ̀ lé ọ lórí. Má jẹ́ nìkan parọ́ kan fún ọ. Ọ̀rọ̀ pẹ̀lú tiwa, iṣẹ́ tó bá jẹ́ pé bá gbé dọ́dọ̀ wa, tí kì í bá ṣe tiwa, tó bá jẹ́ pé tonígẹ̀ẹ́sì bá ní, àwa sọ fún yín pé kẹ́ ẹ lọ sí àyẹ̀wò. Àyẹ̀wò yìí òun là á tẹ̀lé, tá a mọ̀ pé òun ti ń ṣẹni yìí nì, bó ṣe jẹ́ nù. Ọpọlọ lásán ò ṣe tọ́jú èèyàn. Àyẹ̀wò là á fi tọ́jú èèyàn.
àyẹ̀wò olóyìnbó á kíyèsí. Tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé àwọn ayé wọn kọ́ ọ́ bọ̀ lára ni á ṣàlàyé fún ọ. Oyún ẹlòmíì tó yẹ kó ní sáyé wọn ò jẹ́ ó ní sáyé o, ọ̀run ojú oorun ni wọ́n ti ń jẹ́ ọmọ ni. Bí kò máa pé òun lóyún lójú oorun, òun ṣègbéyàwó lójú oorun, òun gbọ́mọjó lójú oorun, ọmọ tó yẹ kó bí sáyé táwọn ọmọ rẹ̀ ọ̀nà nursery and primary school tí wọ́n máa fòyìnbó, ọmọ tó yẹ kó fòyìnbó lójú ayé, ojú oorun lọmọ tiẹ̀ máa ti ń fòyìnbó o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ti yín ò ní rí bẹ́ẹ̀ o. Yéé náwó kiri mọ́ kàṣílùkù mọ́nà ọmọ ẹ̀ dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà á dára fún ẹ, á dára fún ẹ, á jáwọ́ òòjọ́ fún ọ, á sì wá gbòòjọ́ fún ọ, yóò sì bá wà náà lára mu. Léwúrẹ́ má gbò wá kò sí lọ́rọ̀ tiwa, á dára fún wa. N ta bẹ́ẹ̀ lọ́wọ́ ó ṣe kí ẹ ti pé tá a bá ṣiṣẹ́ fún ọ tẹ́ àní sọ fún ọ pé kó o múlẹ̀ o, àwọn èèyàn múlẹ̀ lọ́dọ̀ wa o. Ebi pé a máa rẹ̀ pé múlẹ̀ tó bá padà yá ọ̀sán báyìí rárá o, ntọ́ bá bù wá náà tu wa o, ṣùgbọ́n ọ̀sán owó iṣẹ́ rẹ̀ á sọ pé iye báyìí lówó iṣẹ́ rẹ̀. Tó bá ti sọ á fún ọ ní ìtọ́jú tó péye. Ìtọ́jú tó péye làwọn aṣọ fún yàn kì í ṣe pé ṣiṣẹ́ máa lọ. Ẹni a bá nírú kéèsì báyìí full treatment là á máa ṣe fún yẹn. Ẹni tó bá dẹ̀ fẹ́ home service àwa ń ṣe home service o. Báyà ìlú kan lẹ́wà ẹ fẹ́ gbé wa wá bẹ́ẹ̀ ká fún yín ní ìtọ́jú tó péye. Tẹ́ bá ti lágbára rẹ̀ á wá o, lúpọ̀ náà máa yẹ dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà á wá o, á dára fún wa o. Ọ̀yá gba nọ́mbà yìí o mú ọ̀dọ̀ +234803298 nọ́mbà tí mo gbúlẹ̀ yìí òun ni WhatsApp nọ́mbà mi. Tó o bá ti pè é tí ò lọ máa máa sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni o, ṣùgbọ́n wo bí tó o bá ti pè wá tàbí tó o bẹ̀ wá sẹ́sí iṣẹ́ rẹ̀ ọkàn lára. Má gbàgbé o, ìwọ tó o bá jẹ́ pé òkè òkun ni Nàìjíríà náà lọ́wọ́ ní ìlú yòówù tó o bá wà. Tó bá yẹ pé DHL lọ́ fẹ́ fi gbé wọ́n lọ sanwó DHL, tó bá yẹ pé mọ́tò lọ́ fẹ́ fi gbé wọ́n lọ sanwó mọ́tò. Ayé wa o, ayé wa o, ayé wa o, òjò kí rọ̀kọ́tà sílẹ̀ olóore wo ní tàṣe wa o. Bójò bá rọ̀ sílẹ̀ ilẹ̀ àgbàtura, orí ayé wa, ìrìn ayé wa, ìrìn àjò ayé wa kó gbàtura, á dára fún wa. Òní ni wá lára o, ohun tí mo fílẹ̀ pé ni o. Ọ̀yá ẹ máa pín, ẹ máa pín, ẹ máa pín, ẹ máa pín, ẹ máa kárí gbogbo àwọn èèyàn. Ayé wa o, á dára fún wa o. Nọ́mbà orílẹ̀-èdè Benin yìí ọ̀yá ẹgbẹ́ mú ọ̀dọ̀ +229-015465198 +229-015465198. Ń bọ̀ lọ́dọ̀ mi lórílẹ̀-èdè Benin. Tọ́ba ti wọ mọ́tò tí ń lọ tọpá bọ́ọ̀lẹ̀ ní dégà kan bí ẹ̀yìn ọjà dégà kan bí Túndé mu tọ̀ sí yẹn. Ó rí bí wọ́n ń ta àǹtẹ̀kẹ́ àbájáde bí wọ́n ń ta àǹtẹ̀kẹ́. Kò ní ẹjọ́ wọ́n ń bèrè pàṣẹnìrí ìtọ́wà ńbẹ inú ilé pàṣẹnìrí yẹn ń bẹ lọ́dọ̀ mi. Ń bọ̀ sí lọ́dọ̀ mi lórílẹ̀-èdè Nàìjíríà. Tọ́ba ti wọ mọ́tò dé Ìkòròdú garage kò ní wọ́n wọ mọ́tò báyé kù. Kọ́ba ti wọ mọ́tò báyé kù kọ́ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 ní ẹgbẹ́ ilé lọ́ọ̀yà bó ṣe rí nù. Àǹfààní wà fún ọ̀tọ́ fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp o. Tó bá jẹ́ kó public ni ọ̀fẹ́ lọ́ọ́ darapọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ private owó ló fi wọbẹ̀. Fẹ́yìn tẹ́ wà Nàìjíríà 10,000 ni every 10,000 wọlé ẹni máa ṣe 10,000 oṣù bá parí. Àǹfààní méjèèjì kò jọra wọn o. Gbogbo ẹ̀yin tẹ́ ti gbọ́ pọ̀lọpọ̀ fídíò wa kò sáyé béèrè pọ̀ máa pè mí o. Ewé kíníkà àti ewé kíníkà tẹ ní ká ṣe báwo la má béèrè o. Ẹ̀ tó bá wà private nìkan ló lè béèrè lọ́wọ́ mi. Ayé wa o, ọ̀rọ̀ wa adapọ̀ mọ́tò Ọlọ́run o, Ọlọ́run amọ̀rọ̀ wa ṣàṣẹ o. Gbogbo ohun tá a fílẹ̀ yìí lábẹ́ agbára Ọlọ́run ọba lọ́wọ́ o. Ọlọ́run ọba ló lágbára jewé lọ, Ọlọ́run lágbára jẹgbò lọ o. Àní sì wí, àní sì sọ o. Ohun tá a kọ́ òun là ń múlò bá a ti ń fẹ́yìn náà yóò máa bá yín lára mu. Ire o, ire o, ire kàbèjì. Ajagun ṣẹ́gun gbà mí o olùkàlà, ajagun ṣẹ́gun gbà mí o olùgbèjà, ìmọ́lẹ̀ ayọ̀ máa tàn sáyé mi, sọ ilé mi dílé rẹ̀, hallelujah, hallelujah.